ọjọ́ mi rẹ̀ o òní àyájọ́ olólùfẹ́ o lójú ayé ẹni rẹ̀ làbí lọ́jọ́ rẹ̀ o aya mi o ilẹ̀ ọmọ wọn nígbòdè lẹ́kọ̀ọ́ ló ṣe bí ọmọ òdùn kejì o Àlàkẹ́ o mo ní ọjọ́ kẹrìnlá ojú kejì ní ọdún 2023 o nǹkan bá wà pé sówó nǹkan bá wà pé sọlá ìyá Àjọkẹ́ o ọba wà pé báyìí kù ní ṣe balẹ̀ ọ̀la Àlàkẹ́ tèmi ìwọ̀n mo dùn ṣẹ́jú sí o ìyàwó mi o òní ọjọ́ mi rẹ̀ o ọmọ wọn lábíbẹ́jú ẹ̀bẹ̀ wà kàlà lọ́rùn Àlàkẹ́ mi o orí o bàbá yìí ló mú sùn láàbí obìnrin lórí òkun yẹn jẹ o ọ̀kọ̀ọ̀kan ní ìwọ àgbo orí pàǹdílà òróòrí ìgbìrè pàjẹ́ o ilé ọmọ balógun ní gbóló lẹ́kọ̀ọ́ Àlàkẹ́ mi ọ̀hún. Olúwa fún mi láyọ̀ o olórí ọmọ afárí òkú àlùbàkà ló lórí ẹ̀jẹ̀ mi kùnà sẹ́mi ọmọ àlẹ́jà o ìmùlẹ̀ mi àkàrẹ̀ fúnà ni o Olúwa fún mi láyọ̀ o ọmọ ládé òkè ọmọ bọ́lá lé o nílé balógun nígbólé lẹ́kọ̀ọ́ lé o orí jẹ́ kọ̀ pẹ́ láyé o gbogbo bí ọgbà kan àgbà kan gbogbo tábọ̀ ọmọ owó tó ń lè sọ́run ọmọ owó yọ́yọ́ dòkìní o kò sí bó ṣe lè pẹ́ láyé tó Àlàkẹ́ onímọ̀sáré ọmọ o Olúwa fún mi láyọ̀ mi o mo ti ní kúlùkù kí n kúkú máa kúkú wéréwé tó rẹ́gbẹ̀kẹ̀ rẹ̀ àǹtẹ̀tẹ̀ ìlẹ̀kẹ̀ o yíbá bò ní ìyá péré àtẹ̀sí